Tinubu because òru náà máa ń fi mọ́tò tó máa fi kó owó tó máa lọ gbé káàkiri òun ló ń dààmú Yorùbá nation òun ni àṣírí ẹ̀rẹ̀ ti tú báyìí. Èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. Ẹ̀yin tèmi ní diaspora ẹ̀yin tèmi káàkiri àgbáyé bàbá yìí náà ṣì ni o bàbá confam international ẹ káàsán ẹ kú àkókò yìí ẹ dẹ̀ kú ìgbà yìí ẹ kú bó ṣe ẹ jírò òwúrọ̀ yìí tó dẹ̀ jẹ́ pé gbogbo pátápátá tí ẹ rí àlàáfíà tẹ́ẹ̀dẹ̀ rí ìgbà yìí wípé ókè olóòótọ́ ni àdìjí ọ̀pọ̀ ẹlòmíì pàápàá ló sùn ní àná tí ò jí kì í ṣe wípé àfi yọ̀ wọ́n kọ́ nípa oore-ọ̀fẹ́ tọ́lọ́run fún wa nípa agbára tọ́lọ́run fún wa tí a sùn lánàá tí a jí ní òwúrọ̀ yìí èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe àìtò yìí ẹ jẹ́ kó lọ kó gbàsíkè ẹ bá mi dà síta lọ́hùn ṣé rí ire tó ń wá tó dẹ̀ ń ṣe ẹ ọjọ́ yẹn á dalẹ̀ ẹ̀rí bá ti ṣe ẹ̀rí ọ̀nà gbégbà ebi ò ní pa yín gbogbo ibikíbi tó bá tẹ̀ ò máa di àánú gbà aláàánú ẹyọ kan tó jù gbẹ̀gbẹ̀ ní aláàánú lọ ẹ máa bá pàdé ẹ máa bá mi ṣe àìtò yìí kó dà síta lọ́hùn ẹ jẹ́ kó lọ kó gbàsíkè ẹ jẹ́ kó lọ bá gbogbo ọ̀tá wa pátápátá nítorí pé àwọn location 419 wọ̀nyí mo ní kò ní dá fún wọn mo máa ń sọ bẹ́ẹ̀ so lórí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹjọ́ ìtorí tọlọ́run ẹ máa ṣe kí ni ẹ máa ṣe àìtò yìí ẹ máa bá mi ṣe àì fún mi ìdí tó wà mo sọ pé mo ní kẹ́ máa bá mi ṣe àìtò yìí ẹ máa bá mi ṣe àìgan ni o ẹ máa bá mi ṣe àìgan ni o mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ́ẹ̀ tí ẹ ti lé ní méje bọ̀tí ẹ̀yin méje tó lè jẹ́ pé ẹ̀rẹ̀ ń wò mí báyìí ẹjọ́ ìtorí tọlọ́run ẹ máa bá mi ṣíà ẹ máa bá mi ṣíà ẹ gan gidi ẹ máa bá mi ṣíà ẹ ṣíà ẹ máa ṣíà ẹ gan ẹ máa ṣíà ẹ kó máa lọ sórí YouTube channel mi kó lọ subscribe bó ṣe ń subscribe lórí YouTube channel mi ẹjọ́ ìtorí ti Ọlọ́run bó ṣe lọ ń subscribe lórí YouTube channel mi ẹ tún máa try kó lè jẹ́ pé ẹ máa follow mi lórí Facebook ṣe àdúgbò ṣe ẹgbẹ́ ṣe follow mi lórí Facebook ọjọ́ gbogbo yẹn á dalẹ̀ ẹ̀rí bá ti ṣe ẹ̀rí ọ̀nà gbégbà ẹjọ́ ẹ máa bá mi share 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 ẹ máa dá sọ́hùn fún mi ṣé ní ẹ jẹ́ kí n sọ kan fún yín mo ti sọ̀rọ̀ kan lórí nígbà tí mo wà lórí YouTube lẹ́kan pé mo ní Agége a ní problem gan ní Agége tí ẹ bá tí mo sọ fún yín láàárọ̀ yìí ṣé ní Tinubu ti tà wá tó bá ń bà wọn òun ló hápùn tó lè jẹ́ pé ó lọ gbé àwọn Fúlàní yìí tó lọ fún ọ ní Agége yẹn ẹjọ́ ètò onítọ́ lè máa ṣe àwọ̀ ẹ máa ṣe àwọ̀ ṣé ẹni tẹ́ bá rí Agége Òtúbù Agége Ìpẹ̀rọ̀ Agége Mọ́ṣáláṣí Agége Mọ́ríkàsì gbogbo bẹ́ẹ̀ pátápátá jẹ́ kí n sọ fún Fúlàní òun ló níbẹ̀ o
Fúlàní ló níbẹ̀ tí ò bá mọ̀ èmi mo ń sọ fún yín lónìí ṣé rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ṣé rí Tinubu ń hùwà kan pẹ̀lú wa ẹ̀yin tó rẹ̀ jẹ́ pé ẹ mọ̀ Tinubu ẹ rò pé Tinubu àwọn míì tó sọ pé Tinubu pé tó bá di báwo president ó máa ràn wá lọ́wọ́ president wo Tinubu ò lè ràn wá lọ́wọ́ nígbà tó ràn wá lọ́wọ́ láàárọ̀ báwo ló ṣe fẹ́ ràn wá lọ́wọ́ lálẹ́ Tinubu ò ràn wá lọ́wọ́ láàárọ̀ náà báwo ló ṣe fẹ́ ràn wá lọ́wọ́ lálẹ́ ẹ bá mi ṣe àìtò yẹ jẹ́ kó máa lọ Tinubu tí ò rẹ̀ jẹ́ wípé bóyá pé kò ràn wá lọ́wọ́ láàárọ̀ báwo ló ṣe fẹ́ ràn wá lálẹ́ iṣẹ́ àti ògbè mi ẹ fi mi sí bó ṣe mo wá náà ṣé ní Tinubu àti máa lé Tinubu sí ilẹ̀ Haúsá tí ẹ bá mọ̀ òun ni mo sọ fún lónìí àti máa lé Tinubu sí ilẹ̀ Haúsá tí a bá lé Tinubu sí ilẹ̀ Haúsá Yorùbá nation kò ní ní ìsinmi bákan méjì ni o Tinubu bá gbọ́dọ̀ lé sí ilẹ̀ Haúsá nítorí pé Tinubu ò fún wa ní ààyè rárá Tinubu because ooru náà máa ń fi mọ́tò tó máa fi kó owó tó máa lọ gbé káàkiri òun ló ń dààmú Yorùbá nation òun ni àṣírí rẹ̀ ti tú báyìí àṣírí Tinubu ó ti tú gbogbo ọmọ kéékèèké tí ẹ ń tẹ̀lé tó ń fún ọ ní 1,000 àbí tí ẹ ń ra aṣọ egbére kan tó ń gbé sí wọn lọ́rùn ṣé ọdún mẹ́jọ ṣé báwo ló ṣe fẹ́ mọ̀ pàápàá pé ó fẹ́ wà láàyè fún ọdún mẹ́jọ ó tí mọ ọjọ́ orí ẹ ni àbí nítorí pé òun parọ́ tó ń sọ nípa ọjọ́ orí ẹ tó ń lé ọjọ́ orí ẹ kù ṣé ní ìwọ tó ń ṣe ẹ tó ṣó lọ́ọ̀fù sókè yìí Ọlọ́run ní oṣù kó tó parí ayọ̀ ẹ á jù bẹ́ẹ̀ lọ lágbára ẹ máa lọ́ọ̀fù ẹ máa lọ́ọ̀fù ẹ kẹ́ máa ṣíà ẹ máa sẹ́ndì ẹ káàkiri Tinubu mo fẹ́ sọ nǹkan kan fún ẹ láàárọ̀ yìí bí ẹ báyìí tí mo máa ń sọ fún ẹ all the time nítorí pé òde ọjọ́ orí ẹ kù òun ló hábù tí mo sọ pé mi ò kì í ṣe ẹgbẹ́ ẹ bí ò bá jẹ́ pé ojú mi lọ́dà bọ́ nítorí pé òde ọjọ́ ẹ kù nítorí pé ó fẹ́ jẹ́ pírẹsidẹ́ǹtì ló fẹ́ jẹ ní ọjọ́ orí ẹ bó ṣe wà yìí ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ pé ẹ wà ní location 419 Tinubu àti tà ẹ̀ fún Haúsá àti tà ẹ̀ fún Fúlàní òótọ́ ni mo sọ fún ẹ bí ẹnikẹ́ni ò bá sọ fún ẹ àwa ti tà ẹ̀ fún Fúlàní náà nísìnyí ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí o òun bọ́ ta tó lọ ń pín oúnjẹ òun bọ́ ta ò lọ ń pín owó 1,000 ò lọ ń fún wọn ṣé o tó fẹ́ rà wọn kọ́ dìbò fún ẹ irọ́ ló pa Yorùbá nation ò ní dìbò fún ẹ Yorùbá ò ní dìbò fún ẹ nítorí pé èèyàn burúkú nìyẹn èèyàn tó rẹ̀ jẹ́ pé tí wọ́n bá jí ní láàárọ̀ kùtùkùtù kẹ́ ẹ padà kó lọ sùn ẹni tó rẹ̀ jẹ́ pé tó bá bá ẹ láàárọ̀ kùtùkùtù kó ń padà kó lọ sùn ni òun ṣe èèyàn tó rẹ̀ pé èèyàn máa jí bá láàárọ̀ kùtùkùtù bí ẹnikẹ́ni ò bá sọ fún ẹ èmi mò ń sọ fún ẹ nítorí pé o wà nínú àwọn tó rẹ̀ jẹ́ pé ó bá Sunday Igboho jà tó fi lé kó ní Nàìjíríà Tinubu wà ní pẹ̀lú wọn orí ẹ ti bàjẹ́ orí ẹ ó ti bàjẹ́ tí ẹnikẹ́ni ò bá sọ fún ẹ èmi mo sọ fún ẹ orí ẹ ti bàjẹ́ orí ẹ ti dàrú bí orí ọba ti dàrú ṣé irú ìwà tó rẹ̀ jẹ́ pé ó wù yìí ṣé ìwà yẹn dá fún ọmọlúwàbí ṣé iṣẹ́ tó ń ṣe yẹn ṣé iṣẹ́ yẹn dá fún ọmọlúwàbí ṣé ìwà tó ń wù ṣó dá fún ọmọlúwàbí ebi ń pààyàn ní Nàìjíríà ebi ń pa wọn ní Yorùbá ó mọ̀ wọ́n dáadáa ó dẹ̀ sọ wípé ó sọ̀rọ̀ kíní ọjọ́ kan ní kíní wípé ó sọ pé tó bá di president o ṣé o máa tọ́jú àwọn Yorùbá mélòó náà mọ̀ tó bẹ̀ tí Fúlàní mọ̀ láti tọ́jú Buhari Yorùbá mélòó ló mọ̀ mo rò pé ìwọ nìkan ṣe ló mọ̀ tó ìtọ́ pé ó jẹ́ aṣíwájú orí ẹ̀ dàrú aṣíwájú òṣìwò ló jẹ́ aṣíwájú tó jẹ́ tó lè yẹ pé ó jẹ́ kí Yorùbá nation kó ní ìsinmi ó dẹ̀ ní ó jẹ́ aṣíwájú kò ní dá fún ẹ àsọ òtítọ́ rọ̀ fún ẹ òtítọ́ là wà ń sọ fún ẹ tá a bá ń sọ òtítọ́ fún ẹ kẹ́ mọ̀ kó jáwọ́ kúrò nínú àpọ̀n tí ó yọ gbogbo gbà ló ń jáde lóru ẹ máa jáde ní àwọn èèyàn tó máa jáde ṣẹ́rí Tinubu mo ń sọ̀rọ̀ yìí mo sọ fún ẹ ṣẹ́rí ẹ máa bá mi ṣe àìtó yẹ máa bá mi ṣe àì ìwọ tó ń ṣe àìtó rẹ̀ lọ́fù ẹ tó ń gbé sókè yìí ọjọ́ ẹ máa dalẹ̀ òní kúkú òjijì sẹ́ ayé ẹ adasẹ́ ayé ẹ máa da Tinubu mo ń sọ̀rọ̀ kan fún ẹ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tí mo sọ fún ẹ ṣẹ́rí èní lè ní jẹ́ fún ẹni àbẹ̀lọ́wẹ̀ nítorí mo máa ń ronú lórí ọ̀rọ̀ ẹ ìwọ tí ọwọ́ ẹ ń gbọ̀n tó ti ń tọ̀ sí ṣòkòtò ọwọ́ ẹ ti ń gbọ̀n tó ń tọ̀ sí ṣòkòtò tó dẹ̀ jẹ́ pé bóyá pé pampers rẹ̀ máa ń lò ó dẹ̀ try tó lè jẹ́ pé o tó fẹ́ jẹ́ president lé wa lórí ọdún mélòó fẹ́ jẹ́ president sí ọdún mélòó fẹ́ jẹ́ president orí ẹ dàrú ọdún mélòó fẹ́ jẹ́ president ta ló mú ẹ wípé o máa jẹ pírẹsidẹ́ǹtì ọdún mélòó fẹ́ fi ṣe orí ẹ ti bàjẹ́ ọmọ àlè nìyẹn òótọ́ ni mo sọ fún ẹ ọmọ ìlú mi tó ti wáṣà ó ṣe Yorùbá náà Tinubu ó ṣe Yorùbá òótọ́ ni mo sọ fún ẹ bí ẹnikẹ́ni ò bá sọ fún ẹ èmi bàbá confam international ọkọ̀ ṣú ọkọ̀ àjẹ́ èmi mo sọ fún ẹ ó ṣe Yorùbá tó bá jẹ́ pé ò bá jẹ́ Yorùbá bó ṣe ìyà ń jẹ wá tó ní ilẹ̀ Yorùbá yìí ó jẹ́ kó dìde kó sọ fún wa wípé
no àwọn èèyàn mi ibi tí ìyà ti jẹ ilé ti tó gẹ́ ẹ jẹ́ ká dìde ká ṣe nǹkan báyìí àwọn èèyàn tó lè jẹ́ pé Ọlọ́run tó dá wọn sí tó lè jẹ́ pé wọ́n wà láyé tó ń wà láàyè tó lè jẹ́ wípé bóyá kan jẹ́ èèyàn ó dẹ̀ tún sọ wípé bàbá yìí wàláì máa bú ẹ tó lè jẹ́ wípé máa bú ẹ òótọ́ ni mo sọ fún ẹ ní àwọn èèyàn tó lè jẹ́ pé ìyà ń jẹ tí ìwọ gangan fúnra rẹ o mọ̀ wípé àwọn ilé ìyà ń jẹ wọ́n o mọ̀ náà you know o mọ̀ wípé àwọn ilé ìyà ń jẹ wọ́n o mọ̀ dáadáa ní kì í ṣe pé nígbà o mọ̀ wípé àwọn ilé ìyà ń jẹ wọ́n nígbà tó lè jẹ́ pé o mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà tó mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn o ṣe kí ni ó dẹ̀ jẹ́ wípé kó ṣe dáadáa fún wọn náà ó jẹ́ kó ṣe dáadáa fún wọn ó jẹ́ kó ṣe dáadáa fún wọn ó ṣe dáadáa fún wọn náà ó ṣe dáadáa fún wọn rárá àtọ́ ó ṣe dáadáa fún wọn tó bá jẹ́ kó ṣe dáadáa fún Tinubu gbogbo nǹkan tó lè jẹ́ pé à ń jàlé lórí yìí gbogbo nǹkan tá à ń jàlé lórí yìí ẹ ti mọ̀ wípé kíní yìí kò máa dákẹ́ báwo la ti fẹ́ ṣe sí báwo la ti fẹ́ ṣe sí àmọ́ òṣèlú kan bẹ́ẹ̀ yẹn ẹ ṣe náà tó bá jẹ́ pé ò bá ṣe tó bá jẹ́ pé ò bá ṣe lè wà níbi tá a wà lónìí ti kúrò ń bẹ̀ ti débi tá a lọ ti débẹ̀ ṣe rí àwọn èèyàn tó lè jẹ́ pé ó jẹ́ èèyàn tó dáa ní Nàìjíríà yẹn pọ̀ Tinubu ìwọ wà pẹ̀lú wọn ó ṣe kan nínú wọn ṣe rí lórí ọ̀rọ̀ tí mo sọ fún yìí ṣe rí ìwọ ọkùnrin burúkú yìí èèyàn burúkú nìyẹn Tinubu èèyàn burúkú nìyẹn ó ṣe èèyàn dáadáa ìkejì ajá nìyẹn ó ṣe èèyàn dáadáa ìwọ àti Buhari orí ẹ̀yin méjèèjì ti dàrú pọ̀ orí ẹ̀yin méjèèjì ó ti dàrú pọ̀ ẹ̀lẹ́ bà Nàìjíríà jẹ́ ní agbára Ọlọ́run kó tó tóbi 2023 tí à ń sọ yìí nítorí pé 2022 là wà ń ṣe àmọ́ bọ́ 2023 láìpẹ́ ní àṣẹ Ọlọ́run kó tó gbà yẹn wo ẹ̀yin méjèèjì bá èdè yín ò ní yára yín òótọ́ ni mo sọ fún yín orí ẹ̀yin méjèèjì ti dàrú ìdíje orí ti dàrú ni pé ẹ̀ ń ta Nàìjíríà sí oko ẹrú ẹ̀ ń ta Nàìjíríà ẹ̀ ń ta Yorùbá ẹ̀ ń ta sí oko ẹrú náà mo rántí nígbà kan lọ́hùn tó lè jẹ́ pé ó máa lọ gbé ẹrú tó máa lọ gbé lọ́ta ó ń gbé mi lọ sí Amẹ́ríkà lọ́ta ó ń gbé lọ Germany ó ń gbé lọ London àwọn míì máa ń gbé ẹrú lọ tó máa lọ ń ta àmọ́ ìwọ ò wà láàrin wa ò dẹ̀ ń gbé wa ta sí ẹrú tó ń gbowó wa tó dẹ̀ ń ná tó jẹ́ èèyàn tó jẹ́ big man orí ẹ̀ ti bàjẹ́ Tinubu orí ẹ̀ ti bàjẹ́ Ọlọ́run òótọ́ ni mo sọ fún ẹ bàbẹ́ orí ẹ̀ ti bàjẹ́ orí ẹ ti bàjẹ́ orí ẹ ti gbálẹ̀ o ṣèyàn gidi rárá àtọ́ ìwò ẹ̀jẹ̀ wà nínú ọpọlọ ẹ tí ẹ̀jẹ̀ ò bá sínú ọpọlọ ẹ nǹkan tó lè jẹ́ kó ń ṣe ó jẹ́ kó jáwọ́ kó lọ papọ̀ mọ́ Yorùbá nation kí Yorùbá nation kó succeed o lè jẹ́ president lórí Yorùbá nation náà n ò lè kọ̀ fún ẹ because you have a name and you have a big mouth you can talk for anywhere if you help us and the Yorùbá nation be correct. Let me tell you something, you can be president tí ẹ̀yin tó lè jẹ́ pé ìbá ń wò mí tó bá wọn láti pè o lè pè lórí WhatsApp 240-838-1116 ẹ lè pè mí màá dá yín lóhùn ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún ẹ pè mí lórí 240-838-1116 nítorí pé ohun tó hábì tí mò ń sọ lórí ọ̀rọ̀ báwọn yìí ni wípé àti ìjà yẹn ti pọ̀ jù tí àti ń jàjà yìí wípé Yorùbá nation la fẹ́ àwọn èèyàn dẹ̀ mọ̀ pé lóòótọ́ Yorùbá nation la fẹ́ àfẹ́ ìlú míì yàtọ̀ sí Yorùbá nation ẹ máa ṣí àìtó yìí ẹ máa sẹ́ndẹ̀ sí ara yín káàkiri ẹ máa jù káàkiri ẹ máa jù káàkiri ẹ jẹ́ kó máa lọ káàkiri ẹ máa jù ẹ jẹ́ kó lọ bá Tinubu gangan fúnra rẹ̀ kí ọ̀rẹ́ yẹn kó lọ bá wọn àmọ́ ẹnikẹ́ni tó lè jẹ́ pé ó wá sórí ètò tí mò ń ṣe láàárọ̀ yìí tó sọ wípé bóyá òun máa kọ̀kọ̀ kúkọ̀ síbẹ̀ ó máa fi ayé sílẹ̀ láìpẹ́ tó máa kọ̀kọ̀ kúkọ̀ síbẹ̀ nítorí pé ohun tó bá àwọn anybody ló máa fi ẹnu ẹ tó máa fi sọ ohun tí ẹnu ẹ ló máa fi ń kọ mi ò jẹ àmọ́ tó bá débẹ̀ tó sọ pé òun bá Fúlàní ṣiṣẹ́ àbí òun bá politician ṣiṣẹ́ tó máa dé orí ètò mi láti kọ̀kọ̀ kúkọ̀ síbẹ̀ wo ó máa sìnkú ọmọ ẹ lójijì ni òótọ́ ni mo sọ fún ẹ ọmọ ẹ máa kú lójijì ìyá ẹ máa kú lójijì bàbá ẹ máa kú lójijì gbogbo nǹkan tó ń ṣe báyìí ó máa bàjẹ́ mọ́ ẹ lójú ni òótọ́ ni mo sọ fún ẹ má débẹ̀ kó lọ kọ̀kọ̀ kúkọ̀ síbẹ̀ tó bá kọ́kọ́ tètè delete ẹ̀
bí ó bá kọ nǹkan kan kúkọ síbẹ̀ kó delete ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ tí ò bá delete ẹ̀ tó sọ wípé bóyá pé o máa ṣe nǹkan kan àmì máa kọ̀ọ̀kan kúkọ síbẹ̀ kó lọ sọ pé bóyá àwọn tó wà ń bẹ̀ bóyá o máa deceive wọn wo o máa fi ayé sílẹ̀ lójijì ni gbogbo nǹkan tó bá ń ṣe o máa dálẹ̀ lórí ni o máa sunkún ẹ kó tó kú bẹ́ẹ̀ ni o máa dáre nítorí pé Yorùbá nation làwa fẹ́ àwa wà lẹ́yìn Yorùbá nation a lè fi Yorùbá nation lẹ̀ láìláì bí ogun bá ń jà a lè fi Yorùbá nation lẹ̀. So ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ní diaspora yìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ṣẹ́ẹ́dì mo máa ń sọ fún yín wípé ṣẹ́ẹ́dì ìjà ńlá la ó fò níjà ìjà ńlá la ó fò níjà oṣó ilé ẹ lọ múra àjẹ́ ilé ẹ múra Jésù lórí ogun iṣẹ́ rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín lénìí mo lè fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ọ̀rọ̀ yìí màá fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa mo lè fẹ́ kẹ́ ẹ fi sọ́kàn bẹ́ẹ̀ ìjà yìí àti ìjàjà yìí ti pẹ́ àwọn flagi wọn lè ṣe kó máa flagi ẹ máa flagi ẹ ìṣó bó ṣe flagi ẹ náà ni àwọn èèyàn wa pàápàá báyìí ó ń ṣe wà ń bẹ̀ tó lè jẹ́ pé ó ṣe ń wò wá ẹ máa flagi ẹ àwọn olórí burúkú olórí má jáde ẹ̀wọ̀n yìí ẹ̀yin tó lè jẹ́ pé nǹkan rẹ báyìí ó ti sá fún yín nǹkan àlàáfíà ti sá fún yín àlàáfíà ó ti sá fún yín òun ló hápùn tẹ́ fi ṣe bẹ́ẹ̀ nítorí pé tá a bá ń bú àwọn burúkú wọ̀nyí ń ṣe ni inú ìkò ìdùn sí adé máa bú yín pa ni adé máa bú yín pa ìwọ Tinubu àtiwọ Gumi mò ń sọ fún ẹ Gumi àgbàdo yóò porúkọ ẹ náà ṣẹ́ni mò ń sọ fún ẹ because ìwọ ló kó àwọn Fúlàní ìwọ ló ń fún àwọn Fúlàní ìwọ ló ń mú ọ láyàkí ìwọ ló mú ọ láyàkí Gumi òwà náà tó mú Fúlàní ní àyàkí òótọ́ ni mo sọ fún yín àti ọba kìnìún báwo ló ń porúkọ ẹ náà ọba Ìwó òun náà pápá wà nú àwọn tó lè jẹ́ pé ó ń fún àwọn Fúlàní fún ọ ní òòdẹ ìṣọba olórí ẹ dàrú orí ẹ bàjẹ́ òótọ́ ni mo sọ fún ẹ orí ẹ bàjẹ́ ìwọ ìṣọba ọba kọba nìyẹn adé ẹ máa gbóná mọ́ ẹ àfin tó wà pápá máa gbóná mọ́ ẹ òótọ́ ni mo sọ fún ẹ àfin tó wà ó máa gbóná mọ́ ẹ òótọ́ ni mo sọ fún yín ìwọ gbogbo nǹkan tó lè jẹ́ pé ó ń ṣe ní Yorùbá land ó sọ pé ó jẹ́ kìíní ó jẹ́ ọba lórí Yorùbá land ó dẹ̀ lọ gbé Fúlàní tó gbé wá tó sọ pé ó fẹ́ fẹ́ orí ẹ̀ dàrú ni àbí ó ń bínú sí ẹ ní kí ló ń ṣe ẹ́ tó bá ń wá obìnrin tó lè jẹ́ pé ó wà virgin pàápàá tí òun ò bá sùn lè ẹ̀ máa rí fẹ́ ní Yorùbá land àwọn ọmọ nǹkan tó ṣe tó ń ṣe ìlànà ẹ̀ náà tó ń ṣe játijàti ẹ̀ náà kí ló ṣe tó ń ṣe játijàti ẹ̀ ṣé ayé ẹ̀ dàrú ni àbí ó ń bínú sí ẹnìjọ́ tó ń bínú sí àwọn ẹbí ẹnìjọ́ tó ń bí ẹni ọkùnrin yìí Ọlọ́run tí n bá sọ pé máa bú ẹ ní Jerusalem tí n bá dé máa sọ̀rọ̀ sí ẹ bàjẹ́ bọ́n tí mi ò tí ì lẹ́ẹ̀dì ṣé ní gbogbo àwọn ọba tó ṣiṣẹ́ kù ní Nàìjíríà wo ok Aláàfin Ọ̀yọ́ ìyẹn ti lọ ti ẹ ó ti ṣiṣẹ́ ó ti wàjà Aláàfin Ọ̀yọ́ ó ti ṣiṣẹ́ ó dẹ̀ ti wàjà bọ́tí kìíní ọba wa àgbà tó dẹ̀ jẹ́ wípé mo fi respect tí mo máa fi dá orúkọ ẹ̀ mo máa fi respect mo máa fi dá orúkọ ẹ̀ ọba olórí ọba tó wà nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ torí tó Ọlọ́run ẹ dìde sórí ọ̀rọ̀ Yorùbá nation ẹnu lásán là fẹ́ pé kó fi sọ̀rọ̀ tó bá fi ẹnu lásán tó bá fi sọ̀rọ̀ sá tó bá fi ẹnu lásán tó bá fi sọ̀rọ̀ gbogbo wàhálà tí a ń ṣe yá àlè ṣèlú wàhálà ẹ̀ka tó débi tá à ń lọ bọ́tú bàbá ò tí ì sọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́yìn ọ̀rọ̀ tí mo gbọ́ ni wípé ọmọ èèyàn kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ gbé ilẹ̀kẹ̀ sí ìdí èlòmíì kò dá bẹ́ẹ̀ yẹn náà Sunday Igboho báyìí èèyàn yìí ni náà èèyàn yìí ni Sunday Igboho náà o ní àṣẹ láti sọ kó dìde ngbà tẹ́ni tí gbogbo yẹn ọba tẹ́ bá kóra ẹ̀ tẹ́ bá débi tẹ́ máa dé báyìí irọ́ lè máa ń pa fún wa lọ́hùn problem tá a ní ẹ̀ kì í lọ sọ lọ́hùn problem tó wà ní Yorùbá land ẹ̀ kì í lọ sọ lọ́hùn rárá àtọ̀ tẹ́ bá lọ sọ problem tá a ní Yorùbá land tẹ́ bá lọ sọ àwọn èèyàn máa lísìn pé òkè lóòótọ́ o àwọn eléyìí à ń jẹ wọn náà
but ìyà ń jẹ wá gbé wa jáde náà nítorí pé ẹ̀yin lówó tẹ̀ fi tọ́jú àwọn ẹbí yín, ẹ lówó tẹ̀ ń ná, ẹ lówó tẹ̀ ń jáde, ẹ wọ aṣọ àsìkò, ẹ gun mọ́tò àsìkò, everything lẹ́ ń ṣe, but àwọn tó lè jẹ́ pé olówó láti ṣe ń kọ́ ebi ń pa wọn náà ṣẹ́ fẹ́ lè wò wọ́n ní kí gbogbo nǹkó kú ni àwọn olè fẹ́ jọba lé lórí. Ẹ jẹ́ ká sọ òtítọ́ lọ fúnra wa láàárọ̀ yìí. Àwọn olè fẹ́ jọba lé lórí gangan, ẹ sọ àwọn tá a fẹ́ jọba lé lórí. Orí yún mi mẹ́ẹ́. Àwọn olè fẹ́ jọba lé lórí, àwọn olè fẹ́ jọba lé lórí. Ṣé ẹ fẹ́ wo kí gbogbo pátápátá kó kú ká tó sọ pé à ń jọba? A fẹ́ wo gbogbo ọgbẹ́ gbogbo kí nǹkan tó máa ṣe wọn kó ṣe wọn ká tó sọ pé à ń jọba ni. Tí ẹ bá jẹ́ pé ẹ fẹ́ jọba lórí èèyàn, ẹ máa try kó lè jẹ́ wípé àwọn tó ń jọba lórí kí ọkàn wọn kó balẹ̀, kó ní settlement, kí gbogbo kí àlàáfíà kó wá fún wọn, kí ìgbéga kó wá fún wọn, kí ìdùnnú kó wá fún wọn. Ohun tó máa dá nìyẹn. A lè sọ pé à ń jọba lórí èèyàn kí ìyà ń jẹ èèyàn ká sọ pé à ń jọba lé lórí. Ọba ó là ń jẹ léwọn lórí náà. Ẹ sọ òtítọ́ ọ̀rọ̀ náà. Gbogbo àwọn ọmọ tó jẹ́ Yorùbá báyìí wọ́n ti fẹ́ pàtó náà. Everyday ló ń pa Yorùbá. Yorùbá pápá fúnra wọn ti ń kidnap Yorùbá fúnra wọn. Ẹ̀dẹ̀ ń sọ pé ìjọba lórí wọn. O ní àṣẹ náà. Ọba ní àṣẹ lórí gbogbo nǹkan. Ọba pápá báyìí ó pàṣẹ fún president. Ẹ wo Queen England náà. Kò sí president ní England. Ohun tó sọ prime minister náà máa ń sọ prime minister náà ní ọba. Queen òní president ń bẹ. Prime minister náà ní. Àdẹ̀mú nǹkan tó ṣe ẹ̀yin Yorùbá. Ẹ̀ntẹ́ jẹ́ olórí wa báyìí pátápátá báyìí gbogbo yín pátápátá ẹkùn gbà bọ̀dẹ̀ fún wa ni. Òótọ́ ni mo sọ fún yín. Ẹ̀ntẹ́ jẹ́ olórí wa ẹ̀ ń gbà bọ̀dẹ̀ fún wa ẹ̀ ń ta wá dànù. Àmọ́ mo sọ fún yín o tí ẹ̀ bá yí padà kí àyípadà kó wá sí Yorùbá nation máa fún yín ní gbàsgbòsì ni. Máa fún yín ní gbàsgbòsì ni. Mi ò ní jẹ́ kẹ́ ẹ̀ ní ìsinmi rárá. Máa fún yín ní gbàsgbòsì. Àbí tẹ́ ẹ̀ bá jẹ́ kí Yorùbá nation kó ní ìsinmi, because we want peace for Yorùbá nation. We want peace for Yorùbá nation. If you people no give us peace for Yorùbá nation, we go fight you. We go fight you. I'm telling the truth. Yorùbá nation go fight you, but Yorùbá nation wọn ò ní bọn. Ẹ̀lẹ́ ń kó ìbọn AK-47 káàkiri. Yorùbá nation wọn ò ní bọn, wọn ò kí pa èèyàn. Yorùbá nation ò kí pa èèyàn. Àwa lẹ́nu láti sọ̀rọ̀, but Yorùbá nation ò kí pa èèyàn. No, Yorùbá nation, they are not be killer. You people be killer, and they put some people for outside there for forest where they kill. But Yorùbá nation, they not kill. Yorùbá nation is a peace country. Yorùbá nation is a peace country. So, gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ̀kan ṣe sí àpò ara yín ni. But we don't care no more. Tó bá máa dogun kó dogun. But mo sọ fún ẹ Yorùbá, wọ́n ní agbára, mi ò lè parọ́ fún yín. Yorùbá ní agbára. Kó jẹ́ pé agbára ẹni Ọlọ́run fún wọn o. Òótọ́ ni mo sọ fún ẹ. Tó bá jẹ́ agbára Ọlọ́run fún wọn. Ọlọ́run fún wọn ní agbára. Òótọ́ ni mo sọ fún yín. Òótọ́ ni mo sọ fún yín. O Yorùbá, oyi orí mo sọ fún yín náà, mo sọ fún yín. Mo ní kẹ́ ẹ máa love ẹ. Tí ẹ bá love ẹ, these people they are so dangerous. Òótọ́ ni mo sọ fún yín, wọ́n wà dangerous gan. Wọ́n lè flag ẹ̀ because wọn ò ní fẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ báyìí kó lọ sórí etí wọn. Wọn ò fẹ́ gbọ́ ni. Wọn ò fẹ́ gbọ́ because etí wọn ti di. Etí wọn ó ti di. Òótọ́ mo sọ fún ẹ. Wọ́n láì sùnmọ́ bí láì. Etí wọn ti di. Bọ́tí mo sọ fún ẹ ọba ló ń sọ̀rọ̀ yìí o. Ọba lórí Fúlàní. Ọba tó pàṣẹ fún gbogbo ọba. Òun ni mò ń sọ̀rọ̀. Èmi ni ọba tí mo pàṣẹ fún gbogbo Fúlàní. Mo pàṣẹ ọba pàápàá tó jẹ́ bí ọba ń ṣiṣẹ́ lábẹ́ mi ni. King ni mí. So ohun tí mo sọ fún ẹ kẹ́ make sure ẹ ṣe normal. Tẹ́ ẹ bá ṣe normal àwa máa bú yín. Tẹ́ ẹ bá ṣe normal àwa máa sọ̀rọ̀ sí. Tẹ́ ẹ bá ṣe normal àwa mọ nǹkan tó lè pé a lè sọ sí yín. Òótọ́ ni mo sọ fún yín. Kò sí ẹni tí àwa ò lè bú. Ogun yìí ò lè ṣe kankan fún anybody. Because adó lórí òtítọ́ ni. Òtítọ́ làwa fi ń jà. Òtítọ́ làwa dẹ̀ fi ń sọ̀rọ̀. Ohun kan tó happen gan tí à ń dìde tí à ń ṣe kan tá à ń ṣe nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn. Yorùbá nation now. It's not be tomorrow. Don't go back. Yorùbá nation, they can't ever going back. We are going forward. We're never going back. Nothing enemy can do for us. We are still going. So ẹ bá mi share ètò yìí, ẹ share kó lọ gan gidi, ẹ share kó gbàsíkè, ẹ share kó lọ bá wọn níbi tó ń bá wà. Kán mọ̀ wípé lóòótọ́ o ìjà tá à ń jà yìí kì í ṣe ìjà kékeré.
I tell you truth. Wo ẹjọ́ ẹ̀yin tèmi ẹ má bínú ẹjọ́ torítọ inú ló bí mi ẹ má bínú mo fi Ọlọ́run bẹ̀ yín ẹjọ́ ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ kí ètò yìí kó gbà ski ẹni tó ń flagi ẹ máa flag ẹ lọ ẹni tó lè ń sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ God bless you ẹ ṣé ó dàbọ̀ náà bye Baba Confirm International ẹ lọ subscribe lórí channel mi ẹ lọ subscribe lórí channel mi ẹ lọ follow mi lórí channel mi ṣé o gbọ́ ẹ lọ follow mi Baba Confirm International ẹ lọ sórí YouTube and tún lọ sórí Facebook Baba Confirm International kẹ́ lọ follow mi God bless you ó dàbọ̀ náà. Èmi ni tí náà lóòótọ́ Baba Confirm International ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè.